gbogbo ẹ̀yin Nollywood yìí kí ló dé tẹ̀ ń para yín dànù lórí kíni asán láyé jẹ́ ilé ayé ilé asán ni àfọwọ́bà filẹ̀ ni kí ló dé tó jẹ́ yí pé ẹ̀mí ara yín lẹ wá fi ń ṣe tàfàlà lẹ fi ń tàfàlà kí ló dé àwọn arúgbó òkú mọ́ nínú Nollywood ó wá jẹ́ àwọn ọmọ kéékèèké ló ń kú tẹ́ ẹ̀ jẹ́ kán rógo wọn lò wọ́n wà láyé gan wọ́n ṣe Nollywood gan wọn rógo lò kí ló dé lórí pé ẹ fẹ́ ṣe fíìmù kí ló dé tó yẹ pé fíìmù yìí tẹ́ fẹ́ ṣe yìí òun lè ṣe fíìmù ba ògo ara yín jẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan. tọ́tẹ̀ máa kú ni wọ́n wá inú èèyàn dùn pé ẹni tẹ́jọ́ ń ṣeré ń kó sí kòtò nígbà tó yẹ pọ̀pọ̀lọpọ̀ náà tíátà gan akọ̀ ń bára wa jà kàkí ń bẹ́nìbọ̀dì jà ní indọ́sírì máa yà mọ̀ bẹ́ẹ̀ máa lọ. wà láìta láì tọ́lọ́ bá fẹ́ jò nítọ̀ lójú àti péjú wọ́n ìlè ní oyún ìwọ̀n bí ọmọ ìyá 85 years tí ó jẹ́ pé kò rí mẹ́sìsì ẹ̀ mọ́ ó padà rí mẹ́sìsì ó dẹ̀ padà bímọ ẹni tó ń yọ̀yàn ló ń yọ̀yàn ọlọ́run mi ò yọ ẹnì kankan ẹni tó torí nǹkan tó ń ṣépè tó ń ṣègbà tó ń ṣàwo tó wá fi kú ọmọ yọ tí irú ẹni bẹ́ẹ̀ bá bímọ ṣó máa wúkú tó máa pọmọ òun ṣó mọ̀ bóyá òun máa pọmọ sí kòtò mo lọ́mọ láyé ò sọ pé bóyá mo máa mọ̀ gbẹ̀yìn ọmọ mi àbí mi nímọ̀ tó ọlọ́run ló ní agbára èmi ni pé kì í má ṣànáwó ẹbí síyàn torí òṣùwọ̀n ní gbogbo nǹkan tá a bá ṣe òṣùwọ̀n tó bá fi wọ̀n fún yàn ń bọ̀ àwọn bó kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwà láyé la máa rántí òṣùwọ̀n ẹni tó ọmọ ẹ̀ kú ó yẹ kí gbogbo wa ká lọ tù nínú mo wá rí lórí Facebook kó tó jẹ́ pé wọ́n mọ́ nìyẹn pé mò ń wọ́nà láti lọ kí wọn ni mo ti rí gbogbo àwọn bàbá wa ń bẹ̀. màmá ìbéèrè tí mo fẹ́ béèrè kó tó dé pé ẹ bá mi fi àwọn nǹkan yẹn kún ní pé màmá mo fẹ́ fi àkókò yìí mo fẹ́ fi rọ àwọn màmá wa Péjú Ògúnmọ́lá tí wọ́n lùzù ọmọ wọn lẹ́nujọ́ mẹ́ta pé kọ́lọ́run ọba kó bá mi dúró tì wọ́n kó má ṣe rírú jàǹbá ẹ̀ mọ́ kọ́lọ́run bá mi fún wọn ní àlékún oore àti àlàáfíà kọ́lọ́ bá mi dúró tì wọ́n. màmá ṣùgbọ́n nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ nǹkan kan ìdí tó fẹ́ jẹ́ kí n béèrè ni pé mo rí pé ẹ̀yin náà eléré orí ìtàgé ni eléré orí ìtàgé tó tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nǹkan méjèèjì torí ta bá ní ká jókòó ká wò nǹkan tí à ń ṣe tẹ bá wà léré orí ìtàgé ẹ̀ ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ni ẹ̀ ń mínísítà nǹkan tó dá sínú ayé wọn ẹ̀ ń tún bí ayé àwọn èèyàn kan ṣe bàbá tó wá ní ká tún wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a tún rí pé kẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ kẹ́ tú àwọn ènìyàn sílẹ̀ kẹ́ gba àwọn ènìyàn là ní iṣẹ́ ìránṣẹ́ tí ẹ̀ ń ṣe ìdí tó wá fẹ́ jẹ́ kí wá béèrè tí mo fẹ́ béèrè nǹkan ẹ̀ ni pé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní bàbá ní ká wo sinimá tí àwọn màmá ń ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn iṣẹ́ sinimá tí a ń sọ yìí àwọn kan lọ gbé àwọn nǹkan jáde wọ́n ní kẹ́ máa wo bí màmá yìí ṣe ń sọ̀rọ̀ bí màmá yìí ṣe ń fira wọn ré ìyẹn nínú sinimá tí wọ́n ṣe nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tí wọ́n gbé picture yẹn fídíò yẹn jáde nígbà tí wọ́n gbé jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá sọ pé ẹ wo màmá yìí nígbà tí wọ́n mọ̀ pé ọmọ kan lọ ní ǹjẹ́ ṣó yẹ kí wọ́n máa ṣe irú sinimá yìí ní pé ṣé wọn ò mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu ní kálukú màmá òun ló fẹ́ jẹ́ kí n fẹ́ béèrè nǹkan yìí ni pé báwo ni àṣẹ ṣe wà ní àwọn àṣẹ tó wà nínú àwọn ṣó lágbára tó nǹkan tó yẹ pé ó lè padà ṣẹlẹ̀ tí Ọlọ́run gan ò tiẹ̀ lè wò ó pé ṣebí iṣẹ́ ni àwọn nìyí ń ṣe láàárín ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì tí wọ́n máa fi ya sí iṣẹ́ náà jẹ́ ṣé yẹ kí nǹkan yẹn tó lè wá sí ìmúṣẹ àbí ká gbà ń pé nǹkan tó ṣẹlẹ̀ sí màmá wa yẹn ni pé kádàrá bí Ọlọ́run ti ṣe kọ́ nìyẹn òun ló fẹ́ jẹ́ kí n béèrè iṣẹ́ nǹkan tí ẹ sọ yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń gbóríṣiríṣi ṣùgbọ́n ẹni tó bà ló mọ̀ ǹjẹ́ ìbéèrè yẹn ǹjẹ́ ó yé yín dáadáa o. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan-an. olóòtú ọ̀rọ̀ màámi Péjú Ògúnmọ́lá fẹ́ fi gbomi lójú mi. ẹ má bínú màmá wa. mo kí n gbọ́rọ̀ nínú èèyàn kí n abilẹ̀ náà wọlé àbí nǹkan kan kí n máa dá wọn lóòótọ́ mo mọ̀ pé kálukú ló máa fèsì ìdájọ́. àdúrà tí mo ń gbà ni pé kọ́lọ́run bá mi tu màámi Péjú Ògúnmọ́lá nínú. àmì àṣẹ Ọlọ́run. àti bàbá mi Alúwẹ̀.
gbogbo ọ̀nà dá sí mi o. ọmọ lèmi náà jẹ́ lọ́wọ́ Péjú Ògúnmọ́lá. Ọlọ́run á dẹ̀ bá mi tù nínú. Àmín. Ohun tí kálukú bá lè gbé, ẹrù tó bá lè gbé, òun ni kálukú wọn máa dì. Àkọ́kọ́, màámi Péjú Ògúnmọ́lá jẹ́ ẹni tó máa ń fara ṣiṣẹ́. Bí èmi náà dẹ̀ ṣe máa ń fara ṣiṣẹ́ ni. Ìyá mi Péjú Ògúnmọ́lá nígbà tí mo ti wọ tíátà tí mi tiẹ̀ ti gbà wọn pàdé rárá. Láyé gbogbo kìíní kan ládé pọ̀ ọgbà kan, ó jẹ́ fáǹsì mi. Àwọn àti màmá Àbẹ̀ní Agbọ́n àti àǹtí mi Àdùnní Dọ́là àti Àdùnní Ẹ̀jẹ̀ wọ́n pọ̀. Ṣé rí ẹ̀sìn láyé mọ́ o? Ọlọ́run ò ní fi wá ṣẹ̀sín o. Àmín àṣẹ Ọlọ́run. Èmi gan gbaṣẹ́ ìtìkú ti yé ni o. Ṣùgbọ́n àwọn tó ń sọ pé màmá sọ bẹ́ẹ̀ yẹn ṣọ́rántí wípé àwọn náà máa fayé lẹ̀ lọ́jọ́ kan. Èmi tí mo jókòó jálágbára, ó mọ̀rọ̀ sọ, ó mọ̀rọ̀ sọ, ó mọ̀ wá wù, ó fẹ́ fìyàn tajà lórí social media. One day be one day, your judgment will surely come. Ògbó àpáta láyé ládágbádá kú. Bọ́ mo wo ìṣọ̀wọ́ àwọ̀ èèyàn. Nígbà tó yẹ pọ̀pọ̀lọpọ̀ náà tíátà gan, a kàn ń bára wa jà. Kàkí bẹ́ẹ̀ anybody jà ní industry, máa yà mọ̀ bẹ́ẹ̀ màmá lọ. Ó ní ẹni ọjọ́ kù rẹ̀ bá ti pẹ́. Àtẹni tí Sátánì ń ti kiri. Bọ́ bá bá mi jà Ọlọ́run mi fún mi ní sùúrù tí ó ná sí. Ọ̀pọ̀lọpọ̀ nítorí pé kó lè tàn tí ò rántí pé òun lè tibẹ̀ tán. Kóhùn kò jẹ́ tibẹ̀ tán ni wọ́n sọ. Tó bá rò pé tó pé kó lè tàn. Tó ò dẹ̀ rántí wípé o lè tán lójijì kán dẹ̀ sẹ́ni tibẹ̀ tán níjọ́ tí wọ́n bí ẹ. We surely tán lọ́jọ́ kan tó bá ti mọ ẹni tó máa yẹ kó sọ̀rọ̀ sí. Àìmọye nǹkan tí irú èmi ìsìngbà tí bp inú mi kọjá ni mo tó mọ̀ yìí pé ìjọ kan wà tí mọ́mì ní pé kọ́ máa yìnbọn gbọ́ pọ́nná ní kọ́ máa yìnbọn lẹ́gbẹ̀ẹ́ àwọn kankan. Kálukú ló mọ̀ kò tó pé ẹ̀ ń ṣiṣẹ́ nǹkan ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi máa threaten. Màmá ò rí kú ọmọ ní nǹkan tó ṣe sí lọ́sùn o. Ẹni tó máa jọmọ nítòótọ́ máa jọmọ nítòótọ́. Ọmọ tó dẹ̀ jẹ́ wípé akótilétà ọmọ ó máa sọ̀sọ̀kúsọ. Ẹ̀dá tó ń yọ̀yàn lẹ́ni ṣọmọ kú tó máa pa wọn. Lẹ́ni ẹ̀ bá ronú pé ọmọ ìyá yìí nígbà tí ìyá yìí dàgbà ọ̀nà ọmọ kan ló kú. Mo ti torí ẹ̀sùn sẹ́nìkan náà nígbà tó ní kíni mò ń sunkún nígbà wọ́n ní sista mi ẹgbọ́n ìṣègùn tí mo gbọ́ òótọ́ ni. Mi ì gbọ́dọ̀ bára jẹ́ jù kó má bàa bára jẹ́ tó mo gbọ́dọ̀ wà láti tù wọn nínú ni. Lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n sì sọ ìgò tó bá tí yẹn lórí. Ẹni tó torí nǹkan tó ń ṣépè tó ń ṣègbà tó ń ṣàwo tó wọ́n fi kú ọmọ yọ̀. Tí ìwé ẹni bẹ́ẹ̀ bá bímọ ṣó mọ orúkú tó máa pọ̀ ọmọ òun ṣó mọ̀ bóyá òun máa kọ́ ọmọ sí kòtò. Mo lọ́mọ láyé ò sọ pé bóyá mo máa mọ̀ gbẹ̀yìn àwọn ọmọ mi àbí mi nímọ̀ tó Ọlọ́run ló ní agbára èmi ní pé kí n má ṣànáwó ẹbí síyàn. Torí òṣùwọ̀n ní gbogbo nǹkan tá a bá ṣe yìí. Òṣùwọ̀n tó bá fi wọ̀n fún yàn ń bọ̀ wá wọ̀n. Bó kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá wà láyé la máa rántí òṣùwọ̀n. Ẹni tó ọmọ ẹ̀ kú ó yẹ kí gbogbo wa ká lọ tù nínú. Mo wá rí lórí Facebook kó tó jẹ́ pé wọ́n mọ́ nìyẹn pé mò ń wọ́nà láti lọ kí wọn ni. Mo ti rí gbogbo àwọn bàbá wa ń bẹ̀. Mo ti rí bàbá mi, mo ti rí gbogbo wọn, mo ti rí gbogbo àwọn bàbá mi nínú Olúwa níbẹ̀ tán lọ kí wọn. Gbogbo àwọn màmá mi náà ti lọ kí wọn. Èèyàn kan wá pé ẹ máa wo bó ṣe ń ṣépè ọ̀dọ́ kó lọ́ọ́ má fi ṣẹ́ wa bú wa. Tó bá yẹ pé àǹtí kọ́ lè kó ní ògo ni fọ́lọ́run fún mi ó túgbà. Ẹni tó máa kú ló máa kú, ẹni tó máa kú ló máa kú. Ọlọ́run ò rẹ́ anybody. Ṣùgbọ́n mo máa wo gbogbo àwọn tó ń yọ̀yàn láyè. Kàkà kí n yọ̀yàn mo láì kí n tọ́jú yàn nígbà tó wà láàyè. Ju kí èèyàn wá kú kẹ́ni máa post ẹ̀ lọ. Ẹ̀dá tí inú ẹgbẹ́ ẹni tó ní abẹ́rẹ́ ara lé wa ló dẹ̀ kú yẹn o tó mọ́ tí ìgbà tí woman yìí kú egbin ọ̀run. Kálukú bẹ̀rẹ̀ sí sọ kinní kan wọ́n fẹ́ tàn lórí social media wọ́n ti tọ́ ọjọ́ tí o ti sọ̀rọ̀ ẹ̀ tán lórí ọ̀rẹ́ tàbí ara ẹ̀
ọjọ́ ìlẹ́ni yẹn ti tán lórí ẹ̀. Àṣírí tó tú nígbà tó wà láyé tó wá tú lẹ́yìn ẹ̀yẹn àṣírí yẹn náà ló máa ṣekú pa. Mo sọ̀rọ̀ kan pásítọ̀ kínní ló sọ pásítọ̀ Peter ó ní kàkà kí èèyàn já sí òwò níwájú òun ní tóun ò bá láṣọ tóun máa fi bò ó lóun á sáré fi ara òun bò inú ẹlòmíà dẹ̀ máa dùn kó ń tàṣírí ọ̀rẹ́ inú ẹlòmíà dẹ̀ máa dùn kó ń tàṣírí èèyàn ṣé lóòótọ́ là ń tẹ̀lé Jésù àwọn tá náà tẹ̀lé Jésù à ń tàṣírí àwọn èèyàn à ń sọ pé kinní kan à ń ṣe gbá kan àwa tí a sọ pé à ń tẹ̀lé àná bí wa Muhammad sallallahu alaihi wasallam tó gbogbo wa ó máa yà wá lẹ́nu pé bàtà bá dọ́dọ̀ bàbá ẹyọ kan ni wá. Ọlọ́run ìwọ̀n tí mo ti rí dáadáa ni ìgbà tí ọmọ màmá yẹn wà lójú ayé wọn ò ṣe gbé kinní yẹn jáde tàbí kó pe màmá pé màmá tẹ́ bá ti lọ torí ẹ̀ kó lọ bèrè ní dọ́sì tí bá bá ẹnikẹ́ni ṣeré tàbí tá a bá ṣe wọ́pọ̀ ó ìṣẹ̀lẹ̀ láyé mi àtòkèlè níjọ́wọ́ wọ́n yẹn ń bọ̀ tí mo kọ́kọ́ rí tó rù inú mi bàjẹ́ mo ti ní àǹfààní tó ọ̀gá mi náà ní gbogbo wọn mo ti ní àǹfààní láti gbàdúrà fún wọn rí nínú kinní a ní gbàdúrà fún wa a ní ṣẹ́ẹ̀kì ara wa inú mi bàjẹ́ gidi gan ìgbà táwọn náà wá ń bọ̀ ní wọ́n fẹ́ pa wá èmi gọ́tẹ̀ tí ń bẹ̀rẹ̀ kú wọ́n lè gbọ́ lẹ́nu mi ọ̀tí mo sọ fún wọn mo sọ sọ́kàn ẹ̀ ní kú bí kò ṣe yìí mo wá rí pé mi ni mo wá ṣe ìyá wọn ohun mi dẹ̀ ti yá bá ẹ ṣe fún mi yẹn tán mo dì wọn lórí mú sá ẹ̀ ní kú mo bẹ̀rẹ̀ sí ń gbàdúrà fún wọn. ó yẹn Òkèlè. bẹ́ẹ̀ ni fún Òkèlè bá a ṣe ń péjọ ta ló ń sin òkú tínú wọn ń dùn pé àwọn ló ń jàkàrà òkú ìjọ tẹ ti jàkàrà òkú náà tẹ̀dẹ̀ tí robi sókun yẹn ló ti mú yín dání déètì ìjọ tẹ̀ máa kú ni wọ́n wá. inú èèyàn dùn pé ẹni tẹjọ́ ń ṣeré ń kó sí kòtò ìmọ̀ òdùpọ̀ òbí tọ́lọ́ máa gbé mi débẹ̀. sà kì í ṣe pé bóyá nǹkan pọ̀ lọ́wọ́ mi náà tàbí ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ èmi ò ń béèrè owó inú dúdú ọlọ́run ẹni mò ń jẹ ibi tí mò ń kọ́ lọ lọ́hùn yẹn èyí mo ti parí ẹ̀ kò ṣe pé mo ṣe àdúrà tèmi pé olúwa bájọ̀dún ṣe ń bọ̀ yìí àjọ̀dún mi October 5 yìí olúwa jọ̀ọ́ bá mi ṣe ẹni tó lọ́ọ́ máa rán sí mi ó máa rán sí mi ìrònú àti ẹ̀ ló bá mi láti jọ tí ó yẹ pé mo weak mo ti ẹ̀yìn máa ṣe mo ẹ tí gbogbo ìpá máa fi dọ́dọ̀ wọn inú wọn àti máa tù àti máa ṣe mo ṣe play kan gbà kan mo wá sick lẹ́njọ́ mẹ́ta kan wọ́n wá ní ọmọ mi náà ń gbọ́ tẹ́nìkan sọ pé mọ́mì ẹ ti máa ń fara ṣiṣẹ́ jù ẹ dẹ̀ máa ń ṣe bí ẹni pé kinní kan ònìyẹn sàárà wọn tíátà ṣe kinní kan mo ní bóun orí kó dìdí so far tá à ń preach pẹ̀lú ẹnu pẹ̀lú ẹ̀mí iṣẹ́ tíátà yìí gbogbo ara la fi wàásù Ọlọ́run tí àǹtí Péjú Ògúnmọ́lá ń ṣiṣẹ́ fún ẹ jẹ́ tó sọ kọ̀ọ̀kan fún yín tó yé mi dáadáa tó jẹ́ pé no be mistake ẹ̀yìn àwọn orin kọ̀ọ̀kan tí Ọlọ́run bá tún wá fẹ́ jọ ẹni yẹn lójú tó bá fẹ́ jẹ́ pé bóyá Ọlọ́run fẹ́ gba lẹ́nu wò lórí ọ̀tọ̀ ni kó gun ó ṣẹ́ bí ọ̀rọ̀ àti mi tó pàlàbí mo máa ń sọ ká má mọ̀ ibi tó ti ṣẹ́ wá tó bá gbé bí gbogbo wọn ṣe máa ń gbé fọ́tò tí wọ́n máa ń gbé kinní tó bá ṣe gbẹ́ mo ti ṣe níjẹ́ ìránṣẹ́ yìí Òtògbólúkẹ́ ọ̀gá mi lè jẹ́rìí. There was a time a wà nílùú Péjú ni Olúwa fi ìran wọ̀n mí nípa Fúnkẹ́ Akíndélé. Fúnkẹ́ Akíndélé tó ń ṣe ẹni sọ fún yín mi bá wọn ṣe tíátà rẹ̀ ní àti ọtí ìdúró lórí stage bóyá tó bá tẹ̀ ń pín wọn mi ó kọ̀ lè wá pé ó kéré pé mo ti rí ìrìn àbí kó má rí mi rí. Wọ́n pẹ́ Àlàbí àti Bàbá Sùwé gbà yẹn wọ́n gbà tí wọ́n ìgbàdúrà tí Bàbá Sùwé ṣì wà láyé tí bá fẹ́ jẹ́ pọ́bẹ̀ tó fẹ́ jẹ́ màá kàn ní Bàbá Sùwé fẹ́ kú pọ̀ sí torí nǹkan tí mo ti rí. Wọ́n pẹ́ Àlàbí mo gbàdúrà fún wọn 7 days mo fi gbàwẹ̀ Fúnkẹ́ Akíndélé 7 days mo fi gbàwẹ̀ mo kò sọ fún Ògbólúkẹ́ mi náà báyìí bàbá mo lálàá sí wọn onímọ̀ mi ẹ̀ gbàdúrà ṣe ní the needful mo dẹ̀ gbà mi ìdẹ̀ tó ẹ̀wọ̀n nọ́mbà kí pé mo fẹ́ pè wọ́n ṣé mo fẹ́ gbowó ni. wọn ò mọ̀ sí àwọn nǹkan tí ẹ̀ ń sọ yìí ìjẹ́. ohun tí ọ̀rọ̀ yìí fi débẹ̀ gan lé ní ojú wípé ẹni tó bá ṣe ń gbé nǹkan jáde ẹ̀kan mo bá ti Péjú Ògúnmọ́lá ṣe kíní kan orí ẹni ò mọ̀ kó tó ń ṣe they need to pray for her. ṣé irú ẹni yẹn tí kú ọmọ kékeré tó bí lóòjọ́ bá kú lọ́wọ́ ẹ̀ ṣé onítọ̀rọ̀ yẹn ṣe inú ẹ̀ máa dùn torí àjẹ́ abiyamọ náà wà ní ìfi yọ àǹtí yẹn kì í ṣe pé tó pé mo ti bímọ kú rí mo ìwà yìí mò ń sun ẹkún nú ebo ni fẹ́ gbégbá ọgbàlagbà ọmọ wọn wá ní làákàyè ẹ jẹ́ ká gbé làákàyè sílẹ̀ pé tó bá lè mú àǹtí yẹn at that age ní méjì wọn sà ìdẹ̀fẹ́ mọ̀ tó gbé mi kọ́ lọ lọ́hùn ṣùgbọ́n mo mọ̀ pọ́lọ́ lè tu àǹtí Péjú nínú
wà láìtàláì tọ́lọ́ máa fẹ́ jò nítọ̀ lójú àti Péjú wọ́n ìlè ní oyún ni wọ́n bí ọmọ ìyá 85 years tí ó jẹ́ pé kò rí mẹ́sì sí ẹ̀ mọ́ ó padà rí mẹ́sì ó dẹ̀ padà bí. Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wò ẹ ká farabalẹ̀ ṣe rí fídíò yìí a máa play fún yín níbi tí ìyá yìí ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí nípa ohun tó ṣẹlẹ̀ sí Péjú Ògúnmọ́lá. Kí ló dé tí ẹ ò nífẹ̀ẹ́ ara yín ní industry? Ẹ ti mọ̀ àwa ipé tá ò bá ti rí báyìí àwa kì í sọ èyí tá a bá sọ gan a ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pápátá lágbo òṣèré. Kí ló dé tó jẹ́ pé ẹ ò nífẹ̀ẹ́ ara yín ní Yorùbá movie industry, Nollywood industry tó jẹ́ pé ìbànújẹ́ ẹlòmíràn ni àwọn kan fi ṣe àyọ̀yọ̀. Ìbànújẹ́ ẹlòmíràn ni àwọn kan fi ṣe àyọ̀yọ̀ nítorí pé bí kó bàjẹ́ òun ni wọ́n máa ń fi ojoojúmọ́ ayé wọn rò. Kí Ọlọ́run ọba kó kú dákun. Ọmọ kan ṣoṣo tí ìyá yìí bí kò jọ Ọlọ́run nípè. Ìyá tó sọ̀rọ̀ nínú fídíò yìí kí ni ìyá yìí ń gbìyànjú láti ṣe? Kí ni ìyá yìí ń gbìyànjú láti sọ? Gbogbo ẹ̀ pátá òun lè máa rí wò nínú fídíò yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tí àwọn ò bá rí ẹ̀rí àrídájú àwa kì í sọ. Tí àwọn ò bá rí ẹ̀rí tó yege àwa kì í wí. Ẹ wo ẹ ká sojú àbẹ́ǹkó. Bímọ ẹni tó ń yọ̀yàn ló ń yọ̀yàn Ọlọ́run mi ò yọ ẹnì kankan. Àǹtí lè fẹ́ bímọ ó sì lóòótọ́ ọmọ ní kò lè dàgbà tọ́mọ yẹn lójú ẹni tó gàn wọ́n lójú ọlọmọ yẹn túmọ̀ dàgbà àti ìyá tún lé ọjọ́ pípẹ́ á tún lu ẹ̀mí gígùn. Mo sọ fún màmá kan lọ́jọ́ kan mo ní màmá ẹ̀dọ́mọ dúró. Òwe Olúwa sọ pé bẹ́ẹ̀ ẹ̀dọ́mọ dúró inú wọn ò dùn sí. Ewu lẹ́mọ̀ tó máa sin ewu lẹ́mọ̀ ẹ̀kú ẹjọ́ ẹ lọ́yọ́ kí ni ẹ máa bímọ. Oògùn ni mo ṣe fún ìyá yẹn. Fún mi kò bọ́ lọ́run ṣe rán. Àkọ́bí ọmọ tó bí lẹ́yìn ìgbà yẹn màmá yẹn wá bímọ méjì. Ọmọ méjì yẹn àti ọmọ tó tẹ̀lé àkọ́bí ló wà. Àkọ́bí ọmọ kò déédéé lọ láwọn ó wá ń gbọ̀n. Nígbà táwọn ọmọ yẹn wá ń dàgbà ló wá pè mí jọ́ kan pé ṣé mo mọ̀ wípé Ọlọ́run ló ní kí n sọ pé kóun yọ family plan. Ọmọ mélòó ni ò bá kú lọ́wọ́ òun. Ẹ má jẹ́ a máa ganra wa. Mo bẹ̀ gbogbo tíátà, mo bẹ̀ gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run, mo bẹ̀ gbogbo àgbáyé, mo bẹ̀ gbogbo àwa pásítọ̀ nù. Ẹ jẹ́ kí a máa gbàdúrà fúnra wa. Mo bẹ̀ gbogbo àwa wòlíì. Ẹ jẹ́ kí a máa gbàdúrà fún gbogbo wa pátápátá. A mọ̀ yìí pé iṣẹ́ táwa náà fi ń kọjú sáyé ni. Ọlọ́run ló ń ṣọ́ ẹ̀mí wa o. Bó bá kú, bó bá lówó, tó bá ní ọlá, bó ò ní, bó ṣe gbogbo ẹ̀. A máa kú náà ni 6 feet náà ni gbogbo wa. Àparò kan kò ga ju àparò kan. Instead tá máa yọ ara wa. Ẹ jẹ́ kí a gbàdúrà fún ara wa. Ọlọ́run ló mọ̀ bí ikú ọmọ yẹn ṣe wá. Ọlọ́run yẹn náà mo nígbàgbọ́ dáadáa pàápàá ọ̀rọ̀ tó bá wá lẹ́nu mi ó lè pa àǹtí yẹn lẹ́rìn ju bẹ́ẹ̀ lọ ìhókù sí wọn ṣùgbọ́n gbogbo àtàwà láyé la dágbádá kú instead ká wá lọ gbé ọ̀rọ̀ tó ti sọ ká tún máa fi máa sọ̀rọ̀ gbogbo náà la máa wọ pààtì ẹlòmíì kò ń ṣe ìránṣẹ́ Ọlọ́run ti gan ìránṣẹ́ Ọlọ́run mi Ọlọ́run á wá wò pé kò dẹ̀ sóyè ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n kó lè wo nǹkan tẹ́ni yẹn ń pass through á wá sọ wípé dandan nǹkan kan àti dé ìránṣẹ́ Ọlọ́run irú ìyà tí òótọ́ yẹn wá jẹ́ àwa máa béèrè ikú bí ẹni tó jẹ́ pé òun lásán ló pa lórí ìyẹn Jónà àti rí ìránṣẹ́ Ọlọ́run tán ní kó ìwòwò nítorí ayé rí bàbá wa tá a tún sọ náà Mósè orí mọ́ládé kan Mósè kan náà tá a kọ nínú Bíbélì Moses nítorí pé ó báwọn èèyàn bẹ̀bẹ̀ lòun náà ṣe délẹ̀ lérí kán fi rú ẹ̀dán ẹjọ́ àdánwò lọ̀rọ̀ lé ayé yìí kán má bàa fibi dányàn wò torí pé ẹ̀ lè fibi dán Ọlọ́run wò Ọlọ́run ò lè fibi dán ẹnì kankan wò gẹ́gẹ́ bí ìwé James ṣe wí kéèyàn náà má bàa wọnú bí ẹ jẹ́ ká máa wú ọ̀rọ̀ ká máa sọ òwúyẹ̀wúyẹ̀ ẹ jẹ́ aṣẹ́nu wa so it's not good. Ẹ ṣeun gan. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí á máa bò yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan part 1 lẹ ṣe wò yìí part 2 náà ń bọ̀ àfẹ́ kí fídíò yìí kó gùn ó dà.